ẹ̀rù kankan ọba tó ní mí nìkan ni mo dẹ́rù bà mí tí mo pa mí lẹ́kùn nígbà tí wọ́n ń kú jọ kan báyìí máa mọ̀ sọ̀kún wọ́n sì máa ń pa mí lẹ́kùn yẹn kí ló tó ń sọkún torí pé máa kú jọ kan àwọn sọkún lọ pé ó sì pa mí lẹ́kùn wọ́n lọ. يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام الله أكبر يا ذا الجلال ويا ذا الكمال ويا ذا الكمال عليك اتكالي فكن عند ظني ولا تسألني ولا تخذلني بسوء فعلي وأنت رجاء ومنك الدعاء ومنك العطاء فهب لي سؤالي. gbogbo ẹ̀mí àtàláfẹ́ra ọlọ́pìn ta bàbá wọlé ìlú olómọ̀sáfà fi tàwọn lọ́rẹ́ àkọjá bọ́rọ̀ sórí ní فإن طلق حسبي الله لا إله إلا هو عليه توكلت. بسم الله الرحمن الرحيم في قريش فليعبد رب هذا البيت الذي أتاهم من وآمنهم من خوف. pẹ̀lú àlàáfíà ara kádé ráyè dúpẹ́ orí ọlọ́run má pa ìbò sọmọpá wúlò lọ́dọ̀ wa. àkúndẹ́kẹ́ mi wọ́n gùn pẹ̀lú àlàáfíà ara kádé ráyè dúpẹ́ orí ọlọ́run má pa ìbò sọmọpá wúlò lọ́dọ̀ wa. àkúndẹ́kẹ́ mi wọ́n gùn pẹ̀lú àlàáfíà ara kádé ráyè dúpẹ́ orí. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا wọ́n kàn rí yín ni o ìjókòó bẹ́ẹ̀ ló ń bẹ̀ mọ́sálásí wa níbẹ̀ ọlọ́run tàbí ilé ìkẹrin sọ́dọ̀ wọn bẹ̀ àwọn bàbá ti kú ọlọ́pàá sábà wa kókó oore wọn ẹni tó wá wà ní kó bàbá ní ìsìn àwọn ni bàbá wa kàdébà dr sọ́ọ̀lì àwọn nù ọyọ́kà ilé ẹ̀kọ́ tí bàbá wa fi sílẹ̀ ẹ ti ń darí rẹ̀ tó ṣe pẹ̀lú àwọn sáà gbogbo wa àwọn ni bàbá wa dárí gbogbo wa gbogbo owó tí ilé ẹ̀kọ́ ní lọ́wọ́ tẹ bá fẹ́ mọ̀ pé ìlú ní bẹ́ẹ̀ náà àkáǹtì ilé ẹ̀kọ́ ọgbẹ́ ẹni tó wà lùsàsùn lórí bàbá àbọ́gàjì dárí àtàwọn àwọn làwọn ni wọ́n ránṣẹ́ gbogbo àwọn ọmọ àwọn akẹ́kọ̀ọ́ mi sẹ́fúsálásì bàbá yẹn àwọn ọmọ ẹ̀sìn àdúrà lọ́dọọdún ọdún ẹ̀mẹ́ta náà ní ọjọ́ mẹ́sàn-án lọ́jọ́ kọ̀ọ̀kan yóò wà lóṣù mẹ́ta kọ́lá ìlọrin tẹ́ lọ lẹ́nu jẹ́bi ní ìjẹta ẹ̀ mo ní olóyè ń lọ lọ́rin àwọn àpẹẹlẹ wọn bàbọ̀ bẹ́ẹ̀ torí pé Ìlọrin yàtọ̀ sí gbogbo ìlú yòókù àpẹẹlẹ wọn bàbọ̀ bẹ́ẹ̀ àpẹẹlẹ wọn àsìkò pé àpẹẹlẹ náà lè bá wọn bẹ́ẹ̀ táwọn tó bá bẹ̀rẹ̀ àdúrà yẹn ẹ̀mejìlá máa ń ṣe àwọn èèyàn máa wá láti ìgboro á bẹ̀rẹ̀ kan láago 6 àdájí á bẹ̀rẹ̀ láago 7 àbọ̀ á bẹ̀rẹ̀ kan láago 9 á bẹ̀rẹ̀ láago 10 àbọ̀ bá a ṣe máa ṣe bá ọjọ́ 9 èyí tá a bẹ̀rẹ̀ ní ìsìn onílójújọ́ 7 ọ̀túnla lápárí rẹ̀ àtúwọ́n tó bẹ̀rẹ̀ nínú oṣù tí ń bọ̀ lọ́ọ̀dì 19 ní oṣù kẹjọ àtúbẹ̀rẹ̀ nínú oṣù kẹsàn-án lọ́ọ̀dì 17 àwa ṣe sàrà rẹ̀ tábà ṣe táwa ṣe sàrà rẹ̀ màálù láti ṣe sàrà rẹ̀ tábà fi màálù ṣe sàrà rẹ̀ ìmáàmù gbogbo àwọn àfá àbàdàn ìmáàmù Ìbàdàn ní ẹgbẹ́ wọn káńsù wọn ọ̀dọ̀ wọn láàká àmàlù lọ ara rẹ̀ sì ara sẹ̀wọ̀n gbogbo ẹ̀ láti sọ́mọ jẹ́ sàrà rẹ̀ lọ́dún bàbá wa gbogbo ń bẹ nítòsí sàrà rẹ̀ àwọn ọmọ wọn lágbèéká ẹni lání ṣe kí ni ẹni lání ṣe òun ńlá wọ́n fi wá ní kí a wá sí ọ̀dọ̀ yìí kọ́ni wọ́n sàṣẹ́lẹ̀ kú dáadáa àwọn bàbá wa méjì ni wọ́n sọ̀rọ̀ àwọn bàbá wa mùdírù ni wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ sàjáre wọ́n fẹ́. اللهم صل على سيدنا محمد وصلاة محسنة على سيد المحسنين وعلى آله وصحبه وسلم آمين. فواد بقول ما سبع آمين. وأعطاني القيامة ما سبع آمين. آمين.
mùdírù wa ọdún sàkàrí ọpẹ́ tí ń bẹ̀rẹ̀ wọn dúró ọ̀rọ̀ pàdé ọmọ sọ́sọ́ iná àti iná pẹ̀lú ọ̀la. Bismillahir Rahmanir Rahim. Inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. Bismillahir Rahmanir Rahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad. Alájí wa Sunday Igboho àgbà ìdúpẹ́ lọ́dọ̀ ọ̀nà ọ̀nà ní ọ̀gbẹ̀dá mi ṣètò fún ìyàkàtàsù tí a ti òun ọlọ́run ní máa ṣe nǹkan báwo ní lẹ́sàn kàbíyèsí ẹni ọba wù kàbíyèsí pẹ̀lú àánú rẹ̀ kẹ́ wọ́n parí sí fi owó kẹ́ wọ́n parí sí fi agbára kẹ́ wọ́n parí sí fi ipò kẹ́ àwọn àfi àìsí fi kẹ́nu ọ̀rọ̀ tọrọ kàbíyèsí tó gbogbo ẹlòmíín lé ní gbogbo nǹkan wọ̀nyí kẹ́nu rẹ̀ ọmọ tọrọ kàbíyèsí wọ́n wá sàyìn sàtẹ́ wọ́n parí sí fi owó fi kẹ́yìn ó fi àìsí fi agbára ó fi kẹ́yìn ó wá parí sí fi kẹ́nu ní ọtọrọ ìwá sí tọrọ lásán kó tó sọ kó sì sẹ kábíyèsí ẹni ọba wọ Ọlọ́run ní ìsìlẹ̀ ọba tó sọ àyíkẹ́ sàmì náà àbáwọn tí ẹni ní ẹ̀dùn pẹ̀lú ọ̀gá bí àwọn ànábì Ọlọ́run kọ̀ọ̀kan ṣe rí wọn bí wọ́n ṣe bí wọn náà nìyí ṣùgbọ́n tó lọ́n ní ìsàjẹ́ máa jẹ́gbà yìí kábíyèsí ọwọ́ sẹ́yìn náà ní ìsà gbogbo alágbára ní ìsàlẹ̀sà àfáìlò mí ìmọ̀ ní tiẹ̀ a sì pẹ̀lú mí àlówó ní kẹ̀lẹ́kó ní àmọ́ kókó mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ fún yẹn ní ọba wùlẹ̀ ní ìsàlẹ̀sà ọba tó wá sàlẹ̀sà ọgbà òyà ó wu ọba lókun yìí ọlọ́mọsọ yìí lè ní àbọ̀ ọlọ́dẹ Muhammadu sallallahu alaihi wasallam ọwá sàyín lẹ́sà pé kẹ́ máa bẹ fún ẹgbò Nàìjíríà ó tún wá dá ní kòsíṣọ́ gbogbo tí ń jẹ́lẹ̀ Yorùbá àwọn bàbá yìí lọ́dọ̀ Ọlọ́run ó ti wá ní kẹ́ máa jẹ́ àìsà ní gbogbo Nàìjíríà kẹ́ jẹ́sà fún ilẹ̀ Yorùbá wá bùn yín ní ìwà téèyàn fi rí ìlú ẹ̀bẹ̀rẹ̀ pé lágbájá ìjọ rẹ̀ rí àti wáyé ẹlòmíràn ní okun tí ìjáwọ̀ fẹ́ lọ ọ̀bẹ nìkẹ́kẹ́ ṣùgbọ́n ìjọba mábùkù wa àti wá gbúrò ní púpọ̀ pé kò sẹ́ni tó wọlé yìí tó sunkún wọ tí ò ní gbẹ̀yìn ìgbà pèsè ọlọ́mọgbà lẹ́yìn gbogbo Nàìjíríà ló gbéṣẹ́ lé iná wọ́n báyìí lórí ọlọ́mọsàmọ́bà àṣeyọrí ọlọ́mọsàmọ́bà gbogbo àwọn tí wọ́n wá ń tẹ̀lé yín pátá tọkàntọkàn taratara ọlọ́run nípa burú sí gbogbo àtàwọn àti gbogbo tí wọ́n ní ẹ̀yìn àti gbogbo ń tẹ̀lé ọjọ́ ọjọ́ ọlọ́lẹ̀ ọlọ́fà. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. níjọ́ tí a parí àdúrà náà ni wọ́n sọ fún wọn ètí ìjà náà sì fún wọn náà wọ́n fi afáwa ní àti zakata jáì wọn náà nínú yìí tá a bá ṣe fún ọ yọ sàká ń bẹ sàká owó nìkan fún ìyẹn máa yọ ìyẹn a máa yọ zaka yìí zaka yìí ní lágbájá ọmọ tí ń tẹ̀lé wọ́n á jẹ́ ní pé ní òun gẹ́gẹ́ lẹ́nu rẹ̀ ọ̀fẹ́ tọrọ ní gbogbo wọn ni wọ́n á sì náwó ẹ wá fún ló tọrọ ní sí náwó ẹ wá sọ fún pẹ́wọ̀ ẹ wá lò sílé kábíyèsí nínú tọrọ fún ilẹ̀ tí yọ zaka fún ẹ pé ilé yẹn nínú ìlú náà ni àwa bí èdè nípa ọlọ́run bẹ̀rẹ̀ nítorí ẹ̀sìn wa ní kọ́tà bá ṣe parí ọlọ́run ti kẹ́ wa láàrin nínú oṣù kẹsàn-án ní òkè lọ́dún 28 ní òkè ọlọ́run sí lọ́rọ̀ àwọn ìpẹ̀lú àwọn ọlọ́run yóò jọ wọ́n dájú
adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba àwọn bàbá wa ní bá ẹ tún jẹ́ sọ fún alhamdulillah ìjà sọ fún alhamdulillah tí ẹ bá wọnú bí èmi àti yàrá ìtàbí báyìí kó délẹ̀ kejì báyìí alákọ̀ọ́kọ́ bí tá a ti gbó tá a ti sàdúrà nù ẹjẹ náà lè tàbí àtàbí tó ní náà láàpọ̀ pé sínú náà níjọ́ náà mo wá sọ pé à lójú ìjọ náà mo wá sọ pé à agbára yín pọ̀ jù lẹ Yorùbá ní ìkan lọ àfẹ́jọ́ pé wọ́n yẹ pé ẹ ràgà gbogbo ọmọ Nàìjíríà ní gbogbo ọmọ Nàìjíríà nìyà ń jẹ ọ̀pọ̀ níjọ́ náà gbogbo ọmọ Nàìjíríà nìyà ń jẹ kìí ṣe Yorùbá nìkan kìí ṣe Ìgbò nìkan kìí ṣe Haúsá nìkan gbogbo ọmọ Nàìjíríà nìyà ń jẹ Ọlọ́run wá ṣàyín lẹ́sà bẹ́ẹ̀ bí àwọn àbàbá wa ti sọ síwájú Ọlọ́run fún yín lẹ́sà ó ṣàyín lẹ́sà àdásá ẹ̀sà Ọlọ́run bùn ọ̀yìn ó kú òde bí ká sọ pé ibì kan ní ká sẹ́ńtà rẹ̀ sí nọ́mbà tọ́lọ́run wà sí náà ní Ọlọ́run àgbọ̀gbọ̀ yá gbogbo Nàìjíríà náà ní ẹwà bẹ̀ sí kí ni bóyá ẹnìkan pè mí ní àti Ìlọrin lánàá wàláì nìkan bí aago bíi mọ́kànlá àlè wàláì tí màá bá wà bí lónìí ó wá bá mi sọ̀rọ̀ mẹ́ta ọ̀rọ̀ ẹlẹ́kẹta tó sọ ọ̀rọ̀ yín ni ẹni tó sì wá sọ̀rọ̀ obìnrin sì wá ní kò fọ́nà lọ ní lówó tí wá dé padà báyìí ní wàá lọ àlùyọ báyìí wàláì ẹni tó ti dé ó sì wá wọ̀ lọ́rin wá báyìí ní wàá lọ àlùyọ báyìí wàláì lánàá láago mọ́kànlá ọ̀rọ̀ mẹ́ta ló bá mi sọ ẹ̀yìn ibi tó jẹ́ titi nínú kárí bí àbáwá torí gbogbo nǹkan jẹ àtòrí epo jẹ fún gbogbo gbà àwọn alájà wọ́n ṣe gudugudu méje àti yáàyá ìgbékayé rẹ̀ wọ́n ṣe àájọ ń kíìmù àásìjọ ń ṣe gbogbo dáadáa ni kọ́nà ń dàpọ̀ wọlé àdàbíwá Muhammad bí tí dáadáa yín dé dúró báyìí ọlọ́run mẹ́jọ débẹ̀ tàkù sí ọlá Muhammad Rasulullah ọlọ́run mọ́ àmúyín o ọlọ́run dàpọ̀ mọ́ àmúyín o fìràwọ́n náà níwà gan fìràwọ́n náà níwà ó níwà ó wá ìwà tó wá ní òun wájú kọ́nà wọn lọ lára gan fa nígbà tó wá jọrọ ẹ̀ lójú ọlọ́run àkútọ̀ ní ọba jẹ́ àjọra rẹ̀ lójú àyà wa ojú ọ̀rẹ́ lójú lọ́dọ̀ àbá èyí ò ń jẹ́ lọ́dọ̀ Ànábì Mùsá alayhi salatu wa salam ọlọ́run wa gba gbogbo tó ní ọlọ́run wa gbà kó lọ́wọ́ ọlọ́run ní jẹ́ ìjọra yín lójú ọ̀dà Muhammadu Rasulullah a máa ń gbọ́ ọ̀rọ̀ yín bí a dá lọ́dọ̀ àwọn alájí wa púpọ̀ nítorí wọ́n dúró nígbà tí ohun tó gún lé gidi súnmọ́ bí lẹ́lẹ́dà wọ́n ò jẹ́ kí gbogbo àwọn òjì gbàgbọ́ fún tí bàbá ti lọ bọ́ lọ́wọ́ bá wọn. àníṣe olóyè ṣe ò gbọ́dọ̀ padà wá sí Nàìjíríà ṣe ẹ bá ṣàdúrà gbà gbogbo wọn ò jẹ́ kí bàbá bó sùn wọ́n sì dààmú gan kọ́nà wọn láti lẹ́bi wa Muhammad wọn láàfẹ́ tí wọ́n ní sí tí wọ́n á ṣe bẹ́ẹ̀ kẹ̀kẹ́ ní pé wọ́n ní bẹ́ẹ̀ báwọn yẹn bá ti sunkún wá bí wọ́n sì máa bẹ́ẹ̀ni jáde ọlọ́run má jẹ́ kẹ́yìn ló sunkún láíláí ọlọ́run má jẹ́ sunkún lórí ara yín má jẹ́ sunkún lórí àwọn ọmọ yín má jẹ́ sunkún lórí nǹkan yín tí ní àti nǹkan yín tí ò ní bisimilahi ìlà àfikì sí ìlà àfikì wọn kí láti ṣe báyìí wọ́n sí wájú yà kó tó lọ. Bàtò mi ní gbẹ́mọ̀ kò fẹ́ràn ọlọ́run wa fẹ́ràn ọlọ́run ni mo ṣe ẹ̀rẹ́ ó fi tì ó mọ ọmọ rẹ̀ ó mọ ó sì dáàbò ó dẹ̀ mọ tó ẹ̀ lórí ayé wà fún pé ẹ̀ Musa Moses àbí nígbà tí ojú ogun bí àwọn babaláwo ti sọ fún Fáráò pé àbí ọmọkùnrin náà tí ó sì dàgbà fún ọ jẹ́ kó gbẹ́gbẹ́ mi Fáráò rí a ìlú rẹ̀ àfikọ́ owó àbọ̀sẹ̀ pa wọ́n bá ti bí ọmọ ìwọ̀n ti dá mọ̀ pa wọn lọ́wọ́ àwọn obìnrin ìgbẹ́ lọ́dọ̀
àwa tọ́ Mósè dàgbà ní ìfara ó tún wá kọ́ náà ṣe jà ó tún èèyàn fúnra ẹ̀ àbúrò ẹ̀gbọ́n Mósè ló fún Mósè ní ọmú nínú ilé fara Maria gba Mósè làǹgbà tó wà kékeré Mósè náà gba Maria làǹgbà tó dàgbà nígbà tá a sì rí tu bí mo ṣe kà lọ ìwé Mósè kìíní bàtà sì rí tu wípé Mósè kì í ṣe fámìlì Fáráò ara àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ ìyàwó rẹ̀ sì mọ̀ bẹ́ẹ̀ ọmọbìnrin ìmọ̀tọ́ ìtẹ́nu tó fún lọ́wọ́ fámìlì Mósè ẹ̀gbọ́n Mósè nìkan Fáráò ní wàlẹ̀ tó wà Mósè náà dẹ̀ Mósè dẹ̀ làgídí wọ́n wá ní kó fi àǹtí òun lẹ̀kọ́ máa lọ ìyàwó rẹ̀ náà lẹ̀kọ́ máa lọ bá ẹ̀mí gẹ́gẹ́ Mósè ní pa mí ó lágbára gbogbo nǹkan lóní pa mí ní ìṣe fámìlì ẹ̀ tó sọ fámìlì yìí sọ̀rọ̀ ìran mi làwọn tó ní kí wọ́n pa ẹ̀mí pa wọn ìgbọ́n tó bá fẹ́ ṣe ọba tó ní ó ní tó fẹ́ lò fún bó ṣe ní mí tó ní mi ó ní ohun tó fẹ́ lò mí fún ìjọba dé lóru pé ẹ̀ pa ó ti kọjọ́ ògùn pé ẹ̀ lè pa ohun tí mo fẹ́ lò fún gan ní tí kò tí débẹ̀ ṣùgbọ́n ẹ dẹ́rù bà kó lè mọ̀ pé mi lọ́lọ́ dẹ́rù bà Fáráò pa Mósè oníkókó nù èmi nípa wọ́n náà ti ṣe dáadáa pẹ̀lú ó fi ìlú ilẹ̀ ó sì ní bọ̀ Mósè ò jí sọ̀rọ̀ ó fi ìlú ilẹ̀ fún ó di dáradára ó fẹ́ yàwó tọ́lọ̀ òbí mọ́ mbẹ́ kọ́lọ̀ tó pè padà lọ́bẹ̀ àsìkò tí mo wá fẹ́ lò ẹ̀kẹ́ta ló dé ó yà padà lọ kó fínísì rẹ̀ agbára Ọlọ́run ká láti pa Fáráò fúnra ẹ̀ tí ò ní ọ̀nà Mósè ṣùgbọ́n fẹ́ kí ìwé ìtàn ó lè wà ká lè mọ sọ́pọ̀ àwọn Ọlọ́run ló fi ní kí Mósè ní ọ̀lọ́ lórúkọ látara Fáráò ságbára Mósè ká Fáráò mélòó lára ẹ̀ ṣùgbọ́n lọ́n fẹ́ kóun náà lórúkọ bó ti fẹ́ kébi ságbára mi ká jẹ àwọn tí wọ́n bá kó wàhálà agbára mi ọ̀kan ṣùgbọ́n lọ́n fẹ́ kán mọ̀ pé òun lọ́lọ́run ọ̀nà tẹ́ ń gbà ń pa yẹn kò mú Ọlọ́run àwọn wá yín ọmọ kékeré kan tẹ́ ti expect yóò dẹ̀ mọ̀ dàn yín láàmú tẹ́ gbókò ẹ̀ tẹ́ mọ̀ wọ igbó lọ bẹ́ẹ̀ lọ́lọ́ sí ìjọ́ tó ń dé lóru tí bọ́n ń dún bí ara àwa ti sùn lórí bí 1:30 lóru bọ̀ èmi ò gbẹ́bọ̀ ní mílẹ̀ mú ní kálukọ́ wọlé tánà máa ń wà bàbá mọ̀ ó lè wà ń ta fi dàgbò méjì o kí ni ẹ̀ ń sọ fún mi pé sọ fún àwọn ọmọ tó wà ń ta ìgbé kan wọlé tẹ bá fọlá jọ àgbo mẹ́wàá ti kálukọ́ wọlé wọn ni ẹ̀kú ẹ̀wọ́ ẹ̀ wọlé wọn ni àwọn ọmọ ẹ̀kú ẹ̀ wọlé sẹ́ẹ̀ ẹ̀ ti géètì yẹn gbàtọ́ dé níbi 1:30 lóru mi ò sùn àwọn bàbá náà jí wa pé sọ́jà ti sọ̀rọ̀ àdìwà wọ́n pe nọ́mbà mi ò sí pé wọ́n máa ń gbogbo nọ́mbà tó wà nínú títí pé àwọn ọmọ sàdúrà àwọn sọ́jà ni wọ̀nyí kí ló ṣẹlẹ̀ wọ́n ti sọ̀rọ̀ àǹdí everywhere gbogbo bẹ̀yẹn náà ti wà gbogbo ọ̀dọ́ bá pásítọ̀ tó wà lẹ́yìn mi òun náà máa ń pè mí wọ́n ti gba fóònù ẹ̀ wọ́n ti dìde pásítọ̀ yẹn mọ́lẹ̀ pásítọ̀ tó wà níbà wọ́n ti dìde mọ́lẹ̀ bàbá amẹ́gẹ́sẹ̀ tó wà lẹ́yìn mi ó náà ti wọnú ilé wọn ti gbé wọn sókè tó ń bá ìsọ̀rọ̀ wọ́n ti gbé láìdà tí torí fáìsì mi ẹ̀ bó ga gan wọ́n ti gbé láìdà tí fẹ́ǹsì yẹn látẹ̀yìn èmi dẹ̀ ti tàn gẹ́gẹ́ náà wáyà orí kìíní mo ti tẹ́lẹ̀ fún nígbà tí mo ti gbọ́ information látọ̀dọ̀ àwọn bàbá lọ mo ti wo kámẹ́rà mi mo ti gbé kò sọ́nà àbáyọ àforí ọ̀fẹ́ lọ́nà wọ́n wá sílẹ̀kùn lókè bí ẹ̀yìn mo ní ẹ́ ìjọba yọjú sẹ́rí gbogbo ojú sílẹ̀ ti bọ̀rẹ̀ lókè wọ́n dá ẹ̀kọ́ bo yàrá mi yẹn tọ́pọ̀ jù kára padà pápápá láàrin 5 minutes mọ́tò dájẹ́ but wọ́n bẹ̀rẹ̀ sí jágéètì wọ́n já ìgbà tó wọ́n á padà fún fẹ́ǹsì wọn wọlé gbogbo ilẹ̀kùn yìí àwọn ọ̀dọ́ wọn ò lè díjà gbogbo ilẹ̀kùn tó wọ́n tó rẹ̀ wọ́n máa pẹ́ bẹ̀lẹ̀ ọmọ wa wọn bẹ̀ so wọ́n á lọ dojú bọ́gílárì tẹ̀ ìmọ̀ tó yìn sí bọ́gílárì yẹn boom ọyọ complete ìgbàlọ́ gbà wọlé ẹ̀rù báyìí àmì já kí ló lè tẹ́lẹ̀ yìí
bọ̀ ọba tó ní mi sọ fún mi pé ọ ń bẹ̀rù àwọn pípù yìí tí n bá parọ́ kù mí ọkọ̀ náà mo wọ jíǹsì blue mo wọ set olú torí gbà tó kọ́ dé yẹn mo wà ní òògùn ìgbà tí mo ti gbúrò